Ẹ kú dédé ìwòye ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Ẹ̀yin ìyàwó kejì, ẹ gbọ́ kí ló fàdàbí lórí ọkọ. Ìyàwó kẹta, kí ló fàdàbí lórí ọkọ. Èpè yín ò lè ran ọkọ. Ẹ̀yin tí ẹ pé ẹ báyàn lé, wọ́n wá fẹ́ yàwó, ẹ báyàn lé, wọ́n fẹ́ yín léyàn, wọ́n wá fẹ́ yàwó lé yín. Àbí ẹ gbọ́ pé ọkọ tó fẹ́ yín léyàn ó lọ fẹ́ yàwó mi tó bímọ mi síbòmíì. Ẹ wá fẹ́ máa padà bí lórí ọkọ yẹn, àbí fẹ́ máa gbéṣẹ́ pé èpè yín ò lè ran ata, kò lè mú nǹkan kan. Òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kan ò dénú. Ẹni tí wọ́n fẹ́ ìwọlé, wo mọ̀ pé nígbà tí wọ́n ti fẹ́ ilé obìnrin kan ló ti fi zigzag sínú ilé yẹn. Ẹni tí wọ́n lajú ẹ̀ lẹ̀ tó rí wípé ó níyàwó lé, tó dẹ̀ fẹ́ ìwọlé, tó dẹ̀ gbà ẹ́ lọ́wọ́ gbà ẹ́ lẹ́sẹ̀ tí ó padà bí lé ẹ lórí, torí jẹ́ orí ìdíjókòó. Kí ló dé tára máa fi máa kán ẹ́ tó bá fẹ́ lòmíì lé ẹ? Kí ló dé tó fi máa tara tó bá gbọ́ pé ọkọ bí ọmọ míì síbòmí yàtọ̀ sí ọmọ tí wọ́n bí? Àbí ìwọ mọ̀ pé dìsẹ́mì ìlérí tí wọ́n bá wọ̀ ṣe nígbà tó máa fẹ́ ẹ, wípé àwọn ò ní fẹ́yàn mí o, wọn ò kíní kan. Ṣé wọ́n rò pé ọkùnrin tó fẹ́ lé obìnrin míì, o rò bó ti dé last bus stop? Kò tí ì dé last bus stop. Bó ṣe rí ẹ, bó ṣe nífẹ̀ẹ́ náà ló ṣe máa nífẹ̀ẹ́ obìnrin míì tó máa fẹ́ lé ẹ. Àdàbí ẹ ò lè ṣe lórí ọkọ, nítorí wípé àfi tó bá jẹ́ wípé wọ́n làkọ́fẹ́, tó bá ti kí ń ṣe àkọ́fẹ́ tí wọ́n fẹ́ lé orí ẹlòmíì, má wulẹ̀ padà bí, nítorí pé bó ṣe ń ṣe tu ọ̀bẹ ló yé, bó ṣe ń ṣe iṣu náà dẹ̀, bó ṣe ń ṣe ìyàwó ọkọ ẹ̀ ló mọ̀, bó ṣe ń ṣe ẹni tí wọ́n fẹ́ lé, òun ló ń ṣe ẹ yẹn. Ó yẹ kó ti mọ̀ pé ìjọ́ tí wọ́n ti fẹ́ ìwọlé ẹlòmíì, ìjọ́ yẹn gangan tí wọ́n gbé ẹ wọlé tó di ìyàwó kejì lọ́ọ̀dẹ ọkọ, ìjọ́ yẹn gangan ni kó ti máa expect ìyàwó kẹta. Tó bá wá wáyé, tí ò bá wáyé, bẹ́ẹ̀ ìjọ́ tó bá ti fẹ́ ẹ ní ilé obìnrin mi àti ìyàwó kejì, ìjọ́ náà ni kó máa expect ìyàwó kẹta. Tó ò bá wá gba ìyàwó kẹta títí ọkọ fi wọlẹ̀, máa expect, tó ò bá tẹ̀ wá expect ìyàwó kẹta, máa expect ọmọ níta. Torí ẹni tí wọ́n fẹ́ lé náà, òun nìyálé, wọ́n dẹ̀ fẹ́ lé, kò pa ẹ́, kò padà bí lé ẹ lórí. Báwo ni wọ́n ṣe fẹ́ padà bí? Tó bá pe àdàbí lé ọkọ lórí, ọkọ ò ní rí ẹ fẹ́, torí ó ṣeé ṣe kọ́kọ́ ti kú gan kó tó sọ pé ó fẹ́ ìyàwó kejì. So ńgbà tọ́kọ bá fẹ́ níyàwó kejì tó wá lọ fẹ́ kẹta, ẹkún wo ló fẹ́ máa sun ìwọ ìyàwó kejì tó fẹ́ yàwó lé, àbí ìwọ ìyàwó kẹta tó fẹ́ yàwó lé? Ẹkún wo ló dùn lẹ́nu ẹ? Kí ni kákọ̀bí ṣe aláàrù tó ní kájé ṣe òun pa? Ẹni tó lẹ́rù gangan ni kí ni kò ṣe? O bẹ́fọ̀n lábàtà, o mọ̀ bóyá omi ló mu yó, bóyá àgbẹ̀ ló jẹ yó, ò ń ṣe lángúlángú. So ẹni tí wọ́n fẹ́ lé tó kọ́kọ́ jẹ́ àkọ́fẹ́, tí wọ́n fẹ́ ìwọlé, ìwọ tó jẹ́ ìyàwó kejì tó fẹ́ para ẹ, tó fi wí pé ìwọ ló lọ́kọ, tó wá fẹ́ lòmíì lé ẹ, ẹkún wo ló fẹ́ máa sun? Àkọ́fẹ́ tó jẹ́ ìyálé kò sunkún, bó bá sunkún ó mú mọ́ra ni. Kò ń dé bá ní ayẹrí, ìsọnú ẹ̀kú ni. Ìwọ ìyàwó kejì ìyàwó kẹta, wọ́n náà mú mọ́ra ni. Kì í bá ní ayẹrí, ó dé bẹ́ẹ̀ náà nìyẹn. Wá mú mọ́ra ní, ò lépè kan tó fẹ́ ṣe. Bó bá ṣe pè, béèyàn bá hùwà ìpè, bó bá ṣàdúrà fún, kò ní jẹ́. Béèyàn bá dẹ̀ hùwà àdúrà, bó bá ṣépè fún, kò síbi tó ń lọ. Àdàbí tí kò bá ń ṣe wípé wọ́n fẹ́ ìwọ náà lé obìnrin kan nínú ilé ni. Àdàbí tó bá jẹ́ pé obìnrin kan tí kò sí bóbìnrin ṣe lè lóun gbẹ̀sìn àbó òun da tó, á sì fi ilẹ̀ lára tọkọ ẹ̀ bá lọ gbéyàwó mi, ó kàn lè wá gbà fọlọ́hun. Fún àwọn tó bá nẹ́sìn, wọ́n kàn lè gbà fọlọ́hun pé bọ́lọ́hun ṣe kọ́ nìyẹn, bẹ̀ wọ́n á sì mọ̀ díẹ̀ lára. So nígbà tí wọ́n gbé wọ wá fẹ́ lórí obìnrin kan nínú ilé tó dé accept ẹ, tí ò padà bí, tó bá padà bí ó ṣeé ṣe kọ́kọ́ ti kó ṣeé ṣe kí wọ́n gan má rí ilé yẹn wọ̀. Àdàbí wo ló wà lẹ́nu ìyàwó kejì? Àdàbí wo ló wà lẹ́nu ìwọ ìyàwó kẹta? Ìwọ ìyàwó kejì tọ́jọ́ tó bá ti fẹ́ ẹjọ́ náà gangan, jọ́ tó di ìyàwó ni kó máa expect àti gbàyàwó mi, àbí kó máa expect àti gbọmọ mi láti ta. Torí pàṣán tá fi nà yálé ni, wọ́n tọ́jú ẹ̀ sórí àjà.
but ọ̀pọ̀lọpọ̀ yín tó bá ti wá fẹ́ yín níyàwó kejì ẹ máa fẹ́ mú ọkùnrin yẹn máa fẹ́ gbà pa ni pé bẹ́ẹ̀ ni pé ẹ̀yin lẹ ní aláàrù tó ní ká jẹ́ ṣe òun pa ẹni tó lẹ́rù gangan kan kí ni kó ṣe àkọ́fẹ́ ìyàwó ní kí ni kó ṣe ọ̀pọ̀lọpọ̀ yín máa tẹ̀ tún sọ pé kí ìyáálé fòkó níṣó nígbà tí wọ́n bá sọ tó bá fẹ́ ẹ lé orí ìyáálé tó ń gbé ìyáálé ṣépè tó ní kó fòkó níṣó níjọ́ tó bá ti fẹ́ ìyàwó lé ẹ náà bí ìyàwó náà ṣe máa gbógun tì ẹ́ nìyẹn màkànmàkàn ní oyè tó kára àwò ń bọ̀ wá kára ẹ̀dẹ̀ ẹ má tanra yín ìwọ ìyàwó kejì lọ́ọ̀dẹ ọkọ níjọ́ tó bá ti fẹ́ torí pé wọ́n fi ẹ́ chance obìnrin kan ni wọ́n mú ìjọ́ náà ni kò ti máa expect pé ìyàwó kan ń bọ̀ tó máa fẹ́ lé ẹ àbí kò máa expect ọmọ torí ọkùnrin tó bá ti jẹ́ pé ó ti ń fẹ́ ìyàwó kìíní ìkejì òbò méjì yẹn ò lè tẹ́ wọn lọ́rùn ó sì ń lọ bí ò bá wá fẹ́ ìyàwó kẹta ìyàwó kẹrin á máa bẹ́ bò lọ ní lára àwọn ìbò tó dẹ̀ ń bẹ́ lọ ọmọ lè tibẹ̀ jáde so kò ti wà prepared má wulẹ̀ ṣe pé àdàbí ẹ̀ ò lọ sẹ́ni wí ẹ̀ torí wọ́n kọ́là kò fẹ́ ìyàwó má sunkún ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin tó bá ti ń fẹ́lé ẹ má sunkún ẹni tó yẹ kó ní ẹkún sun níyálé ó dẹ̀ ti fi tiẹ̀ para so ẹ̀yin náà ti dé bá yín nìyẹn ẹ máa fi ṣe sùn kẹ́ ẹ máa fi para ìyẹn gbọ́ tìta ó jókòó ìkejì ni wípé kò dá kíyàn tí okó bá ní okó tí ò bá ṣàìsàn tó bá wọ ọwọ́ obìnrin báyìí ó yẹ kó máa gbé fúkẹ́ lọ́wọ́ obìnrin tó kó bá ṣàìsàn tó máa gbé sọ́wọ́ obìnrin ṣe ló máa ṣe báyìí okó yẹn máa dẹnu báyìí ni gbogbo ẹ̀yin tó kó yín ò bá ti gbé fúkẹ́ lọ́wọ́ obìnrin gbogbo ẹ̀yin tẹ́ pé tóbìnrin bá gba okó yín mú kò ní le tandi lọ́wọ́ ṣe ló máa rọ̀ obìnrin sì lè fún báyìí bí rọ́bà okó yín ń ṣàìsàn ni o bó bá wọnú òbò ó máa rọ̀ nínú òbò ni tí okó bá rí obìnrin okó tí ara ẹ̀ yá òun láti dìde láti inú ṣòkòtò ló ti láti máa sọ pé obìnrin wà round kò wá jẹ́ bẹ́ẹ̀ ni nígbà tó bá máa fi dé ọwọ́ obìnrin ó yẹ kóbìnrin yẹn gbà mú báyìí kó mọ̀ pé yes òun mú nǹkan dání bẹ́ẹ̀ tóbìnrin bá ti gbá okó mú tí ọwọ́ fingers ẹ̀ ló lè wọnú okó yẹn sick gbogbo ẹ̀yin tó kó yín sick gbogbo ẹ̀yin tó kó yín okó tó bá dẹ̀ sick kò lálùbáríkà nínú okó tó bá sick ó máa padà bá dóyàwó ẹ̀ ni o ẹ pé Ọ̀yọ́ model lórí nọ́mbà yìí o gbogbo ẹ̀yin tí okó yín ti sick Ọ̀yọ́ model herbs ló lè ṣe o tested and trusted ni o ẹ pè wọ́n and ó dẹ̀ wà affordable anywhere náà lè bá yín send ẹ̀ sí ẹ pè lórí +234 806 822 0707 Ọ̀yọ́ model +234 806 822 0707 Ọ̀yọ́ model àwọn tó bá ní fibroid gbogbo ẹ̀yin tẹ́ bá ní fibroid gbogbo ẹ̀yin tẹ́ bá ní fertility problem gbogbo ẹ̀yin tẹ́ bá ní hypertension gbogbo ẹ̀yin tẹ́ bá ní blood pressure tó jẹ́ wípé ẹ fẹ́ oògùn òyìnbó ó ti ń ṣe yín ní jàǹbá ẹ pè àdùnní alágbo gbogbo ẹ̀yin tẹ́ bá tó yẹ pé ẹ ní fibroid ẹ ní high blood pressure ẹ ní diabetics ẹ ní fertility problem ẹ pè àdùnní alágbo sí orí +234 803 405 1533 +234 803 405 1533 ẹ mọ̀ pé ìlera òun ni oògùn ọrọ̀ ẹ pè wọ́n ẹ̀mí one Nigeria Limited àwọn ló lè ṣe é gbogbo ẹ̀yin tí okó yín ti dẹnu kọlẹ̀ bí ìdówó gbogbo ẹ̀yin òróbò tí wọ́n ràn wọ́n gbogbo ẹ̀yin òróbò máa rẹ́rìn gbogbo ẹ̀yin tí gbogbo ẹ̀yin tí okó yín kì í kọ sára sí Olódùmarè tẹ́pọ̀ okó yín máa ń dẹnu kọlẹ̀ ó máa ń wọlẹ̀ ní òbò la gbọ́ pé ó máa ń júbà ilẹ̀ okó tiyín o ilẹ̀ ló máa ń jú kì í júbà Olódùmarè ẹ gbọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ pè Ọ̀yọ́ model sórí +234 806 822 0707 ìyẹn mo mú wá fún yín láàárọ̀ yìí o ẹ má gbàgbé ní ọ̀la ètò ọ̀la ọ̀gá o ẹ máa lọ máa ra popcorn àti wine yín o ire o ẹ lọ ra popcorn àti wine yẹn torí ètò yẹn máa lékè nkà àwọn obìnrin mo dẹ̀ fẹ́ kán open floor fún wa
àwọn obìnrin tó bá pè wọ́n ní gift lọ́wọ́ mi ire o ó dàbọ̀.